Sana yere. Iyo no bien no ma file mo kwa geto. Sana yere. Ekwi yele ala sa sana yere. Iyo no ye baby omo. Sana yere. Iyo no ma ki mo su seredo. Sana yere. Iyo no bien no ma file mo kwa geto. Sana yere. Ekwi yele ala sa sana yere. Iyo mo no ye baby omo sota. Sana yere. Iye no ma bien no file mo kwa. Sana yere. Iye no ma ki mo su se. Sana yere. Ekwi yele ala sa sana yere. Emo wiri to you were. Opo ko mere ni ye. Emo nu bie wiri to you were ye be lokie. Ko benu ya pa eve we ne mo ni fie o. Opo ko nu ye me o. Emo wo to ma sugbolo no. Uwu no ye we ye kunare. Ko benu ya pa eve we ne mo ye fie. Eve ne mo ye fie o. Opo ko ni ye. Agaga bota me o. Bosse ni mesi na itora mo ni malena. Wata mame o. Anakaka bota me. There no see any mesi na itora na mo ni malena o. Ima iyo mo. No ye baby o mo. Sana yere. Iye no su sele no mo. Sana yere. Iye na ma bien no file mo kwa geto. Sana yere. Ekwi yele ala sa sana yere. Emo we go you were. Let me see obo baruwa. Igbina rene o. Ko benu ya pa o. Emo we reve we ni ye fie o. Iga uri juwe ese tiye. Iye na bi o ngeko. Agwa wano. Oh. Iga uri je no bi we. Oh. Ona ese tiye je no nye gbe bi o mo o. Rien de au bord pour me nier Mrs. Ali et moi when nous relève no qui ko benu ya ma be when mo ya yefia o iye ni kianye na ye no let Mrs. Ali au bobaruwa igbino rene no barrier wo ne kuwa 2003 January 5th ko benu ya pa o umagene evene mo ya yeye boku ni yebe emonu si agbanu rere o nu ya gbaye ki yan mari bi won de yebe noki o ira uri gwere no bi ewe ona se dije iye no nye gbe bi mo na iye no nye gbe bi mo Sana yere. iye no ma ye mo su sege Sana yere. iye no ma file mo kono ya paso to geto Sana yere. Ekwi yele ala sa sana yere. Emo wali do you were. Opo ko meje ni yeme. Ko benu ya ma ije no gene. Efe we o, emo ya ye fie o. Emo wali do you were. Mrs. Doris. Opo baruwa, owe no jono ku o. Owo to ma sugbolo ko ma no ye no gene. Ko benu ya pa bi won ni ye fie o.
Obobaruwa, AK Square Didon, the first son of the family. What up, Baba? Àwọn ìdọ́jì yìnyín náà rẹ̀ ògo. Ọ̀pọ̀gbọ̀n ni ìyẹ̀mẹ̀ o, Mrs. Stella Messi nínú pọ̀kù. AKA exclusive lady one of Switzerland. Ọwọ́ tó fẹ́ súnmọ́ lóko náà, ògùnúgbù o, ìyẹ̀mẹ̀rẹ̀ náà gẹ̀mẹ̀ o, iye. Àwọn ìyẹn máa mi yé ni ìyẹn yà kíwẹ̀. Kò bẹ́nu yàgbá ẹ̀rẹ̀wẹ̀rẹ̀ nìyẹn o. Stella Messi ni wọ́n ní tọ́jú yìnyín rẹ̀. Ọ̀pọ̀ ìyẹn máa mi ọmọ náà jẹ́ kí n ṣí yẹn. Ọwọ́ bọ̀ ní ìyẹn yà mú yẹn. Yẹn máa mi náà yà mú yẹn. Rùdọ́nà náà, everyone yẹn yẹn fi ẹ̀ Stella Messi ní ló pọ̀kù o. AKA exclusive lady. Ẹ̀wẹ̀ yẹn ló mọ̀, ọ̀wẹ́ ní tó yìnyín náà rẹ̀. Ọwọ́ tó máa súnmọ́ lóko wa náà, òun náà rí yìí máa ná bàyọ̀ bí má rẹ̀. Ẹ̀wẹ̀ yẹn Obobaruwa, ọ̀wẹ́ ní tó yìí wẹ̀yẹ, iye mi nínú pọ̀kù. Ọ̀pọ̀gbọ̀n nìyẹn náà, iye lọ́wọ́ máa gbẹ́dẹ̀gẹ̀ ní iye. Obobaruwa, AKA Punch Lady, ọ̀wẹ́ ní tó ní yìnyín náà rẹ̀. Ọ̀wẹ́ fèwé náà níyẹn yẹn díẹ̀ o, ọ̀dà rẹ̀ pé. Mrs. Alabi bẹ́ẹ̀ níyẹn ní ẹ̀kìnà tó ṣe. Obobaruwa, ọ̀wẹ́ ní tó yìnyín rẹ̀. Ọ̀wẹ́ kẹ̀bẹ́ ní yàgbá rẹ̀ ní wẹ̀ nìyẹn. Yé o, yẹn máa mi ọmọ ní yẹn yá bíẹ̀ yẹn náà o. Ẹ̀tọ́ sáré o, ọtí yẹn nẹ́gẹ̀ náà bíà. Manaki AKA Kako, ojúmọ́ mẹ́wọ̀n fèrè ọ̀la, ọmọ ìdọ́sí yìí náà rẹ̀ o. Ọ̀pọ̀wọ́ ni mẹ̀yẹ́rẹ́ náà o, ọ̀nà ìyàtọ̀ orí ọ̀nà pẹ̀lú. Iye ìwọ̀ kíyàn rí àwẹ̀. Kò bẹ́nu yàgbá mi wọ́n ní mo yà yẹ fẹ́ o. Iye ló ń yẹ pé bí ọmọ. Iye ló máa wọ̀ mọ́kọ́. Iye ló máa fi lè mọ́kọ́ ló yàgbá sòtò rẹ̀ tó yẹrẹ o. Ẹ̀rẹ̀rẹ̀ ṣe èpì yẹrẹ yàrá sẹ́nà yẹrẹ. Umiẹ́ni nàgbọ̀n wọn gbọ́n ẹ̀ wọ́n máa rẹ̀. Ọ̀dàmẹ́, umiẹ́ni nàgbọ̀n wọn gbọ́n ẹ̀ o. Ọ̀dàmẹ́, umiẹ́ni nàgbọ̀n wọn gbọ́n ẹ̀ wọ́n máa rẹ̀ o. Stella Messi me no when you the yeme no give me na. AKA exclusive one of Switzerland. Osaye de no when not when you re o when no be no be. Etori si me no gbogbo when you re yeme no give me na. Ewe ye no mo when you re yeme no give oko o. Anabi ekilere no gbogbo when you re. Let Mrs. Aline Obobaruwa igbina gane. Ariabe no na keyi mi egbe yeme no give na.